lórí ọ̀rọ̀ bàbá wa ọ̀nà òdodo Alhaji Kúmọ̀dù àti alága Lamba táwọn èèyàn sọ wípé kí ló dé tí wọ́n fún ní èpè sójú ọ̀rọ̀ aṣọ ẹlẹ́hà tí wọ́n fi ya skit lọ ní wọ́n sì lè fún lépè tó bá yẹn gbákan òkan. Àkọ́kọ́, kò sí bínú bá bíyàn wàláì bí wà lè jẹ́ tí ò lè control anger, kò sí tí ò lè ṣẹlẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n ti kọ́kọ́ wọ́n nu alága Lamba wípé kó lọ delete fídíò yẹn tí ò dáhùn. Wọ́n ti sọ ní ìtùbí ìnùbí wàláì kò dáhùn. N ló fa kì í sì ṣe àfáà yìí nìkan ni wọ́n jáde, oríṣiríṣi àwọn èèyàn jáde wípé kí ó lọ delete fídíò yìí kò dáhùn. Wọ́n sì ní pé lẹ́yìn tí ọ̀rọ̀ tútù tó bá ti yọ obì lákòtán tí èèyàn bá tún ṣe sùúrù a tún máa yọ ìdànù apó. N tó fà á nìyẹn tí bàbá fi wò ó pé ọ̀rọ̀ yóò fẹ́ gbojú lásán mọ́. Ṣùgbọ́n wọ́n ní tá bá fi ọwọ́ ọ̀tún bọ̀ a tún fi tòsì fámára. Alhaji ọ̀nà òdodo ti wá sí fídíò mi padà o láti fi bẹ àwọn fans káàkiri àti láti fi ṣe àdúrà fún alága Lamba. Wọ́n ti ṣàdúrà fún ó wá kù sọ́wọ́ ẹ̀, ó kù sọ́dọ̀ Ọlọ́run. Torí pé ọ̀rọ̀ ti fẹ́ di wípé àwọn àfáà yìí wọ́n ń ṣe tí ò da, àwọn wàhálà àwọn mùsùlùmí ti pọ̀jù. Bàbá yìí ti wá sí fídíò, wọ́n dẹ̀ ti ṣàdúrà fún alága Lamba wípé ṣé wá rí nígbà tí àti nǹkan náà ṣe irú ẹ̀ àwọn kìrìsìtẹ́nì ṣépè gidi o before káàtì yín ká tó drop fídíò yẹn. Wọ́n ṣẹ́ èpè tó jẹ́ wípé bọ́kùnrin tó ń ṣépè fún wọn lóbìnrin ṣépè. Nígbà tí alápinni náà tán tí eégún tí wọ́n lò nínú fíìmù nínú múfì tí wọ́n yà tí eégún nú ẹ̀kú tó ń bọ obìnrin sùn pé yọ̀dẹ̀ ẹ̀yìn tó ń bóbìnrin sùn tí àwọn ẹlẹ́sìn àbáráyé bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé àwọn èèyàn fi ẹ̀kú àwọn ṣe ìranù báyìí. Wọ́n kì í pè mọ́lẹ̀ fún alápinni o àtàwọn tó ń gbé múfì o kárápinni tó jáde kó tó bẹ̀bẹ̀. But now alága Lamba kò tọrọ àforíjì kátà gbà pé bí a tó ṣe right pé bóyá ẹ̀kọ́ wà nínú ẹ̀ ó yẹ kó tiẹ̀ sọ̀rọ̀ síta pé kò rí báyìí o. Ṣùgbọ́n ọ̀nà òdodo wọ́n ti sọ̀rọ̀, wọ́n dẹ̀ ti ṣàdúrà fún padà pé àwọn ò fún ní ìpè mọ́ o, ìpè táwọn fún àwọn ti rí dànù ànírà burú. Bàbá kan bẹ nílùú Àbújá, Alhaji Yasin, fúnra wọn lálù láìpẹ́ yìí. Ẹ̀sìn Assalamu alaikum. Atoni ìgbàlọ́lọ́ ń jálajàlá alùwàlá. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Yasin spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ń táyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Yasin kí gbogbo ẹ̀ ó máa túbí sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá àṣírí Suratu Yasin nínú Qur'anil Karim. Àwọn ọmọ tó mú kó mu fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa. Tẹ bá rẹ́ni tó ń fojú kó jàǹkárí wọ̀. Kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Yasin spiritual consultant nílùú Àbújá FCT. Ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. Ìlànà àmọ́